iṣẹ́ tọrùn mi láràn mi. Àjẹyè ni ó jẹ́, iṣẹ́ tọrùn mi láràn mi. Àjẹyè ni ó jẹ́, iṣẹ́ tọrùn mi láràn mi. ọmọ ẹjọ́ lé. àjẹyè ni ó jẹ́, iṣẹ́ tọrùn mi láràn mi. Àjẹyè ni ó jẹ́. Ọmọ ìṣẹ̀ṣe lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Ifá mi. ṣé bí bàbá mi lónílẹ̀. Bẹ́ẹ̀ ni, kí mi rìn kémi yan. Fàlàlà ọmọ ìṣẹ̀ṣe lèmi ṣe. Ifá lónílẹ̀. Ṣé bí bàbá mi lónílẹ̀ o. Kẹ́mi rìn kẹ́mi yan. Fàlàlà ọmọ ẹjọ́ lé àníṣẹ́. Ọmọ ìṣẹ̀ṣe làwa ṣe, ṣé tòótọ́ ni? Kì í ṣeré. Nípa ìgbàgbọ́ Nínú Ifá wa. Ṣé bí bàbá mi lónílẹ̀ o. Kẹ́mi rìn kẹ́mi yan. Fàlàlà ọmọ ìṣẹ̀ṣe. ṣé bí bàbá. A kí gbogbo ojú tó ń wò wá àti gbogbo etí tó ń gbọ́ wa. À ń pè yín, ètò ti fẹ́ bẹ̀rẹ̀. ọ̀rọ̀ òtítọ́ ni Ifá sọ fún wa. Lórí ilẹ̀ ayé, ọ̀nà òtítọ́ ni Ifá mú wa rìn. nínú ẹ̀sìn wa, bẹ́nìyàn bá sọ pé irọ́ ni. gbìyànjú rèé kọfà. Ọ̀jẹ̀ máa ń sọ pé ìkúrọ̀ ni òtítọ́ lọ̀rọ̀ yẹn. ìgbà pípẹ́ ni Ifá ti ń sọ̀rọ̀. Tipẹ́tipẹ́. tó sì ń ṣe. Bẹ́ẹ̀ ni. Èló ni mo san? fún Ifá mi. Èló Ọlọ́run mi lágbà? Èló ni mo san? fún Ifá mi. Fọ́rẹ́ rẹ̀ láyé mi. À ń pè ọkùnrin, à ń pè obìnrin. Ìyá Àṣàyí náà ni mo ti wà pẹ̀lú bàbá wa. Ẹ mọ̀ pé mo ti ṣe àdéhùn lánàá pé lónìí a ó tún ṣètò. Láyé mi. ọmọ ẹjọ́ lé ojú dé ìrètí mi lẹ́nu bí ẹyẹ sá oko. Ọmọ ẹjọ́ ilé àwọn mọ̀rọ̀ sọ. Èmi náà rí sí mọ ìbéèrè. Ọ̀tọ̀ ni o. ìmọ́lẹ̀ ìṣẹ̀ṣe. À ń pè ọba, à ń pè ìjòyè. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe à ń pè yín. Ẹ̀yin ẹlẹ́sìn míì náà à ń pè yín torí pé ẹ̀kọ́ la fẹ́ kọ́ yín. mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o. mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o. Ó dájú pé n ó láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o. Ijó nìkan lọmọ ijó ilé ò mọ́jó. mi ì mọ́jó jó. Ifá ní gbogbo ògì tí ń bẹ nínú igbó. Bẹ́ẹ̀ ni gbogbo wọn rí wọn sí wọ́n ṣe náwó lálálá. àmẹ́lẹ́bí nínú wọn. Bẹ́ẹ̀ sì ni àmàláre àbí. àmàláre o. ìjà olóògùn èyí ni gbogbo wọn ni wọ́n gbé kárí ayé pátá. adébáfẹ́ ẹlẹ́bìtì eléyìí tí ó mọ̀bì tí ó sì fi bẹ̀kú wọn ní ọ̀ká rẹ̀ yàrí. Ẹ bá wa máa pín kákàkiri torí ẹ mọ̀ pé ètò wa ẹ̀kọ́ la fi ń kọ́ àwọn èèyàn. Kì í ṣọ̀rọ̀ ìjà o, àgbọ́yé la fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. bó ṣe rí nìyẹn. ìdá mẹ́wàá mi sílé Ifá o. Mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ìkìn o. ó dájú pé n ó láyọ̀ Lọ́jọ́ tí mo bá délé. ìdá mẹ́wàá mi sílé Ifá o. ó dájú pé n ó láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. Ifá ní ọgbà yẹn ló dá òtún àkókò rẹ̀ dé tán. Àkókò ẹ̀ dé aláṣọ àlà tọ́tọ̀ ọ̀rọ̀ rẹ̀. ààbò tó dájú ń bẹ fẹ́lẹ́ dà ẹ́. Tó bá lè tẹ̀lé. Ọlọ́run ló lè ṣe nìyẹn kọ́. Àdéhùn wọn ò fò ní. tipẹ́tipẹ́ ní fáàtì sọ. ó yá ká sọ̀rọ̀ yẹn náà. Tó sì ń ṣe. ọmọ ẹ̀yọ́ lè sọ pé. Àwọn tó ń yọ mí lẹ́nu bẹ́ẹ̀ ni
ní wọ́n lára o. àwọn tó ní mi lára ni wọ́n. ẹ bá wa pa àwọn èèyàn. àwọn tó ní mi lára. ètò ti fẹ́ bẹ̀rẹ̀. àwọn tó ní mi lára ni wọ́n lára. ìfẹ́ ni mo yọ́yọ́ mo gbé adébórí. mo yọ̀lẹ̀ mo tẹ̀jú gba lẹ́kẹ̀ bọ́rùn. èmi ọmọ kan bẹ́ẹ̀ lèmi ọmọ kan. mo yọ́yọ́ mo gorí ìtẹ́ mo sọ oníró ìwọ̀fà ní iró. ẹ bá wa pa àwọn èèyàn jáde àtọmọdé àtàgbà ètò ti fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́. bẹ́ẹ̀ ni ìrìnkèrindò àṣà ló ń lọ lọ́wọ́lọ́wọ́. kẹ́ni mọ̀ bí kí n lù kú nítorí kémi ò lè máa gbọ́ kése ní bíbí pẹ̀lẹ́. kẹ́ni mọ̀ bí mi láàmú nítorí kémi ò lè máa dàgbàlagbà. àárọ̀ nílẹ̀ ká ọdún so adúpẹ́ pẹ́ òkun. bẹ́ẹ̀ ni lógbó àwọn bẹ́ẹ̀ kúkú ni ogbó àgbórákò ó ní kí ni lógbó àwọn gbogbo wa láògbó láṣẹ Elédùmarè. wọ́n kí gbogbo ojú tó ń wò mí lónìí àti gbogbo etí tó ń gbọ́ mi ìbà Elédùmarè ọba tó dá wa tó mọ̀ wá tó mọ̀ wá. bẹ́ẹ̀ ni Elédùmarè ti mọ ohun tí oníkálukú wá ṣe láyé ọ̀nà tí Elédùmarè tó oníkálukú sí láti jíṣẹ́ bóyá pẹ̀lú orin ni bóyá nínú ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni ó wá kù wá ká jíṣẹ́ tí Elédùmarè tó rán wa. mo kí ọmọdé mo kí àgbà lẹ́ẹ̀kan sí orúkọ tèmi kò yí padà ìyá àṣàyìn náà ni ìyẹ́dọwọ́ ìyẹ́dọ́là ìyẹ́dọ̀kìkì ọ̀kín ọlọ́jẹ̀yẹ. bàbá wa ẹ bá wa kí àwọn ará ilé. mo kí gbogbo ojú tí ó ń wò wá etí tó ń gbọ́ wa ní agbára lọ́wọ́ Olódùmarè a ó máa bá yín ẹ̀yin náà la máa dé bá àwa náà lè máa wá nínú ayọ̀ àlàáfíà àjíǹde ara. orúkọ tèmi náà tí ò yí padà Evangelist Adéfáyòwò Alẹ́sìn látúngòrí afẹ́fẹ́. mo mọ̀ pé ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin oníṣẹ̀ṣe ni ẹlẹ́sìn mùsùlùmí ni àti ẹlẹ́sìn ọmọlẹ́yìn Jésù Kristi mo mọ̀ wípé ẹ máa ti wà lórí ìkàlẹ̀ láti gbọ́ kí la mú wálé ni. bàbá wa àwọn èèyàn fẹ́ mọ̀ wọ́n ń sọ̀rọ̀ Odùduwà ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ náà là ń gbọ́ la ní pé ká lè dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí wọ́n lè mọ̀ nípa àṣà ìṣe àti èdè wa. tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa Odùduwà ta ni Odùduwà náà. ọ̀rọ̀ Odùduwà kò rújú nítorí pé àkọ́kọ́ níbi tá a ti mọ̀ pé kò rújú ni pé èdè tá a sọ yìí èdè Yorùbá ni odù tó dá ìwà a rí nínú Ifá a rí tọ́ka sí nínú Ifá bọ́rọ̀ Odùduwà bí ó ṣe jẹ́ pé Odùduwà tá à ń sọ yìí akin ọ̀run ni fúnra rẹ̀ tí kìí so nìkan ó pẹ̀lú àwọn irúnmọlẹ̀ tó jẹ́ pé wọ́n rọ̀ láti òde ọ̀run tí wọ́n rọ̀ wá sílé ayé ni wọ́n ṣe ń pè ní Odùduwà afẹ̀wọ̀nrọ̀ sífẹ̀. nígbà tó Odùduwà sì tó délé ayé gẹ́gẹ́ bí agbára tó Olódùmarè fún un Odùduwà ẹ̀wọ̀n yìí kan náà bí ṣe ń bẹ lọ́wọ́ rẹ̀ ní máa fi rìnrìn àjò. Odùduwà tá à ń sọ yìí bí ọba fẹ́ mú ènìyàn 100 rìnrìn àjò ẹ̀wọ̀n kan náà ni gbogbo ẹni tí wọ́n bá ti dì mọ́ ẹ̀wọ̀n ìyá wọ́ wọn débi tí wọ́n ń lọ wọ́n sì bára wọn níbẹ̀. òrìṣà ẹni Odùduwà tó sì jẹ́ kan pàtàkì eléyìí tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn. bàbá wa ẹ ṣé ṣùgbọ́n tí a bá wò pẹ̀lú àwọn nǹkan tí à ń gbọ́ yàtọ̀ sí pé àwa jó nífá a nímọ̀ díẹ̀ nípa pé bí Odùduwà ṣe wá. àwọn nǹkan tí wọ́n ń kọ́ àwọn ọmọ nílé ìwé wọ́n ní Odùduwà Mẹ́kà ló ti wá ẹ̀kíní kan Lámúrúdù ǹjẹ́ eléyìí rí bẹ́ẹ̀. ẹ wò ó ṣe rí mo máa ń sọ kíní kan pé ẹni tó bá fẹ́ bani lórin jẹ́ kì í ṣe bá a bá ṣe kọrin yẹn ni ó ṣe gbé. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn àròsọ làwọn èèyàn ti fi bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nílẹ̀ káàárọ̀ oòjíire nípa kọjá pé a fẹ́ pàtàkì ntọ́lódùmarè tó bí wa mọ́ ṣùgbọ́n a fẹ́ múlò a fẹ́ lu ọgbọ́n àyálò nípa rẹ̀. àwọn èèyàn wá wò pé ok a fẹ́ sọ nípa Odùduwà o Odùduwà tá a fẹ́ sọ ìbáwo la ṣe lè sọ tá a fi ní sọ ìjìnlẹ̀ àti kúlẹ̀kúlẹ̀ ntí ń jẹ́ ti fá. wọ́n wà lọ rè mú ní
àwọnúwọ̀de, ìdoríkodò, ìdoríkodì léyìí tó jẹ́ pé ayé ọmọ gbọ́ nípa Odùduwà ṣùgbọ́n wọn ò ní mọ bọ́rọ̀ Odùduwà bó ṣe jẹ́. Odùduwà ò wá láti Mẹ́kà. Odùduwà afẹ̀wọ̀nrọ̀ ni, akin ọ̀run ni, léyìí tó jẹ́ pé nílẹ̀ káàárọ̀ oòjíire ó níran, Ọ̀rúnmìlà níran, Ọbàtálá níran, bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó jẹ́ irúnmọlẹ̀ ìran náà ni wọ́n ṣe ní ìran. Bàbá rẹ̀ ni tí ń sọ pé nílẹ̀ Odùduwà o àmì nílẹ̀ Mẹ́kà ńlọ Odùduwà ló ti wá. Mo rántí dáadáa nígbà tí mo láǹfààní láti wà nílé ẹ̀kọ́ gíga, ọwọ́ adijọ́ kan wá ń kọ́ wa ní ọ̀rọ̀ ìtàn Odùduwà yìí. Nígbà tí wọ́n ń kọ́ wa mo ní ọ̀gá, mo ní mo mọ̀ ní ìbéèrè kan. Wọ́n ní kí ni mo fẹ́ béèrè. Mo ní bàbá ẹ̀yin lẹ́ ń kọ́ wa nínú ìwé tá ń kà lọ́jọ́ yẹn wọ́n jẹ́ kó yọ pé láti Mẹ́kà l'Odùduwà ti wá o. Mo wá ní mo fẹ́ béèrè 5 lọ́wọ́ ọ̀gá mi. Mo ní tí ẹ bá ti lè dá mi lóhùn rẹ̀ mo ní màá gbà pé ní tòótọ́ Odùduwà ó wá láti Mẹ́kà. Mo lákọ̀ọ́kọ́ mo ní láti ọjọ́ tí a ti ń gbọ́ ọ̀rọ̀ Odùduwà mo ní kò síbi tó Odùduwà ti kéwú o. Odùduwà ò sì kéwú tàbí kó fèdè kéwú lélẹ̀. Mo lóde ní mo lẹ́lẹ́kejì mo ní nínú ìmúra Odùduwà pẹ̀lú ímèjì ẹ̀, àwòrán ẹ̀ tó jẹ́ parí káàkiri gbogbo ibi tá a láǹfààní àti rí dé, kò síbi tí Odùduwà tó ti lo àlùkìmbà tàbí tó ti wé láwàní tàbí tó ti mú tẹ̀síbíyù tó ti mú dání. Nígbà tí ó bá wá sí àpẹẹrẹ ìrìn àjò mẹ́tẹ̀ẹ̀ta yìí tó Odùduwà lámọ̀ tí ń dé adéarè. Bá a bá sì ń sọ̀rọ̀ nípa tí ń jẹ́ adéarè, bá a bá tún rí photocopy ẹ̀ láti ibì kan ní Ilé Ifẹ̀ nìkan ṣoṣo ní adéarè wà. Odùduwà ni máa dé. Bó tiẹ̀ jẹ́ pé nípa èmi jù ọ́ ìwọ ojú mi, àwọn èèyàn náà ti tún ń ṣàgbílẹ̀ gbída ọ̀rọ̀ tí ń jáde àrè o. Wọ́n á sọ pé lọ́dọ̀ tàwọn náà o, àwọn náà máa dé, àwọn náà ládé àrè. Kò rí bẹ́ẹ̀. A ní láti mọ̀ tán, a ní láti mọ bí ó ṣe rí, torí pé bá a bá ti wádìí ohun gbogbo dájú ńlá fi rí òtítọ́ inú ẹ̀, ńlá fi rí gbámú. Odùduwà ò wá láti Mẹ́kà. Nínú àwọn nǹkan tí mo tún bi ọ̀gá mi lọ́jọ́ náà, mo ní bá a ṣe gbọ́tàn Odùduwà tó, mo ní béèyàn bá fún bí àpẹẹrẹ ká wá bímọ ní ìṣèkọ́jọ́ mọ ilẹ̀ wa, ó wá lọ sílùú òkèrè. Mo ní ọmọ yẹn máa rí ọjọ́ kan tí ó sọ pé lẹ́ni yìí o òun fẹ́ jẹ́ǹjẹ́ ìbílẹ̀ àwọn. Ká wá fi wá ṣàpẹẹrẹ pé láti Èkó sí Kánò, tó bá jẹ́ pé ní Kánò lóúnjẹ tó ń jẹ́ǹjẹ́ ìbílẹ̀ rẹ̀ bá wà, a ní bó ti ẹsẹ̀ kan láàrin oṣù 6 òun ó lọ síbẹ̀ láti lọ rèé jẹ́ǹjẹ́ ìbílẹ̀ òun. Kí ló ń jẹ Mẹ́kà tí ń bẹ lọ́dọ̀ wa tá a fi lè fọwọ́ sọ̀yà pé nígbà tó Odùduwà dé o tàbí ààyè tó yọ sílẹ̀ rí tó jẹ́ pé ní ti máa lọ rèé jẹ́ǹjẹ́ rẹ̀ ló ń jẹ Mẹ́kà lọ́dọ̀ wa. Ìjẹ́ nínú ààfin Ọ̀ọ̀nìrìṣà gangan tó bá jẹ́ pé ní tòótọ́ ló bá jẹ́ pé Odùduwà ńlọ bá wá láti Mẹ́kà, Odùduwà ó ti láàyè ibì kan tó jẹ́ pé yóò wá dàbí ti Sáúdí. Kò sí ń tá ní tó fi jọra. Àwọn ní ńlọ ti wá mọ́ tiwọn lọ́rùn pé ìkan náà jọ ní gbogbo ẹ̀. Ara Fá náà sá ni kásá sọ pé Fátímà wà, ọ̀tọ̀ ní Fá ọ̀tọ̀ ní Fátímà. A sì gbọ́dọ̀ fi mọ́gàjí ká máa fi wé mọ́gàrá. Odùduwà wá láti Mẹ́kà. Nígbà tí mo sọ̀rọ̀ fún ọ̀gá mi lọ́dún náà, mi fẹ́ dákọ̀ ọ̀gá mi lórí afẹ́fẹ́ ni, wọ́n yí padà ìwé tí wọ́n ń kọ. Ìwé tí wọ́n ń kọ yẹn wọ́n yí padà látọdún, wọn ò padà sọ̀tàn pé láti Mẹ́kà ni tí ń jẹ́ Odùduwà ló ti wá mọ́. Odùduwà wá láti Mẹ́kà o. Bá a bá fẹ́ tan ara wa ló kù. Ǹjẹ́ àpẹẹrẹ kan ń bẹ nílẹ̀ Mẹ́kà tó jẹ́ pé ara Mẹ́kà wọ́n wá gbé dání pé ibi báyìí o ẹni tí ẹni tí ń jẹ́ Odùduwà ń ló ti lọ. Ara Mẹ́kà ò sọ, àwa là ń sọ. Bẹ́ẹ̀ni. Ara Mẹ́kà ò sọ. Àwa là ń sọ pé Odùduwà wá láti Mẹ́kà. Ara Mẹ́kà gangan ò jáde síta rí kó sọ pé Odùduwà o látọ̀dọ̀ àwọn ló ti wá. Ṣùgbọ́n lọ́dọ̀ wa èmi ọmọ tí máa ń ṣe wá. Ìyí tí ẹ fẹ́ mọrú ẹ̀dá tá a ti ẹ̀ fẹ́ yà tọ́ra àlè sọ pé Olódùmarè ọ̀dá wa dáa. Ṣé ẹ mọ̀ pé oríṣi Akin ní ń bẹ? Akíntayọ̀, Akínsọlá, Akínwùmí, bá a ṣe ní gbogbo Akin tó pọ̀ yìí iná la tún ní Akin dánidání. Àwọn ẹlòmíì ń bẹ tó jẹ́ pé wọ́n fẹ́ ṣèṣì Akin ṣùgbọ́n Akin dánidání ni wọ́n. Nítorí pé ká máa dọ́gbọ́n pé bóyá tá a bá ní ká sọ nímọ̀ ìjìnlẹ̀ tó jinlẹ̀ bóyá yóò ní fẹ́ rà ara tí máa gbẹ̀yìn rẹ̀ ẹni tí ń ṣẹlẹ̀ yìí.
torí a ti gbàgbé pé ẹni tó bá fẹ́ jẹ ogúnkógún ìtànkítàn náà ni ó máa pa láyé wà máa sọ ọ̀rọ̀ ìtànkítàn. Àwọn akíndanidání ọmọ, akíndanidání èèyàn, akíndanidání ọ̀jọ̀gbọ́n ẹni máa ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Wọ́n á sọ pé Odùduwà o láti Mẹ́kà ni ló ti wá, kò jọra wọn. Kó Olódùmarè kó ràn wá lọ́wọ́. Bàbá wa ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ léni yìí o. Ẹ ṣeun. Kó tó di pé a sì máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn tí wọ́n máa pè sí, ṣùgbọ́n mo fẹ́ béèrè ìbéèrè kan níbi tí ẹ dé yẹn. Ẹ ṣe. Ẹ ń sọ̀rọ̀ nípa pé àwọn ará Mẹ́kà ò sọ. Wọ́n sọ. Bẹ́ẹ̀ ni èmi náà gbà torí èmi ò gbọ́ rí, àwa yìí náà ni. Àwa yìí náà la máa ń sọ pé Mẹ́kà o ló ti wá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ìbéèrè kan tí àwọn èèyàn ń béèrè lọ́wọ́ èmi ni wípé kán wo àwọ̀ onífá. Bá a bá fẹ́ wọgbó ọ̀la, a pa kájà, ṣe mọ̀ pé mo sọ lánàá. Ẹ ṣe. A fa irun orí. Ẹ ṣe. Bí àwọn ọmọ àwọ̀ ifá tán bá fẹ́ kí olórí wọn, kí náà máa ń ṣe, wọ́n á forí kanlẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn náà. Kí ló dé tí eléyìí jọra wọn? Kò lè má rí bẹ́ẹ̀ nítorí pé látara tiwa nìran tí wọ́n ti ṣẹ̀. Bí bò. Ìran tó Olódùmarè kọ́kọ́ dá dúdú ni. Àwa sì ní dúdú. Àwa la ní nǹkan tí ìran ẹlòmíì ò ní. Nínú wa tá a jẹ́ dúdú yìí, ẹ rí i pé bá a ṣe wora wa tá à ń bẹ láàrin àwọ̀ wa ò jọra. Wọ́n lè sọ pé a dúdú bákan náà, wọ́n sì lè sọ pé a pupa bákan náà. Kò sí ìran tó tún ní báwọn. Àwa la lè bímọ tí ó yàfín. Àwa la lè tí bímọ tá a sọ pé eléyìí o chocolate ni, eléyìí brown ọmọ àwọ̀ ni. Gbogbo àwọ̀ tá à ń sọ yìí pátá, kódà tó ń bímọ kàránkìnì. Bẹ́ẹ̀ ni. Ọ̀dọ̀ wa ilé lẹ́yìn wà. Nínú kòkò dúdú tẹ́kọ̀ọ́ fún wọn tó ti jáde nígbà tí ìrìn àjò wa ń tẹ̀ síwájú. Mo ń sọ, mo dẹ̀ tí màá tuntun sọ pé ètò ọ̀wáyé lórí bó ṣe jẹ́ pé bá ṣe jẹ́ pé àwa gangan lÓlódùmarè kọ́kọ́ dá. Ṣé wá rí látara títí wọn nígbà tí wọ́n bí tí Olódùmarè dá wa, ìgbà tí ìran tí wọ́n wá yọ, ìran tí wọ́n yọ látara funfun, adá dúdú, adá funfun, kó tó di pé ìran tí àwọn ará Mẹ́kà wá jẹ́ pupa. Ìran tí ibi tí wọ́n ti mú Christianity wá nìran funfun ni àwọn. Àwa ayọ̀ tí ń jẹ́ funfun yìí, ayọ̀ tí ń jẹ́ pupa látara funfun tiwọn. Ṣé wá rí ìran tó wá jẹ́ funfun yìí náà, àtàrà tiwa náà ni wọ́n ti ṣẹ̀. Ọmọ Ọ̀rúnmìlà náà ni gbogbo wọn. Fún bí àpẹẹrẹ kí n sáré gbé adé bẹ́ẹ̀. Nígbà tí wọ́n bá ń sọ nínú Bíbélì, tí wọ́n bá ń yin Jésù, wọ́n ò ní kìnìún ẹ̀yà Júdà. Kìnìún ẹ̀yà Júdà. Nítorí pé wọ́n mú nínú oríkì bàbá wọn ní tí í ṣe Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ni ọmọ èèkánná ọwọ́ tí ò jẹ́ kẹ́kùn ọ̀họ́ra, nítorí pé bí iṣẹ́ abẹ ni máa ń ṣe. Kí wọ́n á lóde táwọn eléyìí náà fi wá mú ọmọ èèkánná ọwọ́ tí ò jẹ́ kẹ́kùn ọ̀họ́ra. Nítorí pé Ọ̀rúnmìlà náà lórírun àtórí orísun gbogbo wọn. Àwọn wá mú yóò jọra wọn. Bí wọ́n máa ń tàn wá tí wọ́n sọ pé ọ̀rọ̀ Kùránì o, wọ́n mú wá láti kinní kan ni, àlùkùránì kankan ò sọ̀kalẹ̀. Níbi tá a ti mọ̀ pé kò sọ̀kalẹ̀ ni pé kí ló dé tó fi jẹ́ pé nínú Bíbélì àti Kùránì a máa sọ pé ànábì Ìsá ẹni Mùsá. Mósè. Ìtì ẹ̀ fẹ́ mọ̀ ìmọ̀ fà. Bẹ̀tí wọ́n máa dárúkọ pé orúkọ yìí jọra wọn. Kí ló dé torúkọ yẹn fi jọra wọn? Nítorí pé gbogbo ohun tí ń jẹ́ àlùkùránì látara ìran ti Israel. Nígbà tí ànábì fẹ́ ìyàwó rẹ̀ tó jùlọ, òun lọ́lọ́ rẹ̀ gbé ogún ní àwọn bàbá ẹ̀. Ìlọ́sọ̀ mi ti ẹ̀ fọ́kọ rẹ̀ pé lágbájá mo gbé fún ọ pé ìwọ ni adé orí mi, ìwọ ló ń bá mi ṣètò òtúkọ̀ ilé ayé mi. Nínú àwòkọ ogún ìní tó gbé fún ọkọ rẹ̀ ni ànábì náà ti wá ṣàwòkọ tí ń jẹ́ Kùránì. Ló ṣe jẹ́ porúkọ yẹn máa jọra wọn. Láàmú sọ pé nínú Kùránì ó kọ báyìí lágbájá ń jẹ́, lágbájá ní ń jẹ́ báyìí nínú Bíbélì. Nígbà tí wọ́n fẹ́ mú dọ́dọ̀ tiwa náà, wọ́n wá fẹ́ máa dọ́gbọ́n rẹ̀ pé Òṣàlá ìní ń jẹ́ báyìí o, Ṣàngó ìní ń jẹ́ báyìí o. Ṣùgbọ́n níbi tí wọ́n ti fẹ́ẹ̀lì ni pé kò sí gbogbo wọn pátá wọn ò dá kọfá. Nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ìṣẹ̀dá ayé àti tọ̀run a sì lè yọ ti fá kúò níbi tí gbogbo ẹ̀sìn ti fẹ́ẹ̀lì nu.
wọn ọ̀dà kan tí ń jẹ́fá nínú àlìkùrẹ́ànì wọ́n pè ní sẹ̀tìlù ifá jù bá ń lọ wọ́n wá tún túmọ̀ sẹ̀tìlù pé ẹni tí ò léegun ni pé ẹni tí ó jẹ́ pé ọlẹ́ran lára ṣùgbọ́n kò léegun pé arọ ni gbogbo ìrìn àjò Ọ̀rúnmìlà nílé ayé ẹ̀ pátá bàbá lọ sápá òkun ìlà méjì tọ̀sà àwọn gan ò lè jiyàn rẹ̀ wọn ò lè jiyàn rẹ̀ bàbá wá rí ìṣe wọn tí wọ́n wá ń ṣe bóyá wọ́n ń ṣèṣe àti jẹun ni àti mu ni tá a bá rí i pé wọ́n wá létò gbogbo ètò yìí tí wọ́n mú látara ìran funfun mú látara ìran dúdú ọ̀dọ̀ wa náà ni gbogbo ìrìn àjò yìí ló ti wá láṣẹ kíyèsí pé nígbà tí wọ́n padà dé ìwà padà dé láti wá kó wa lẹ́rù ìwà padà dé láti wá tún sọ pé àwọn fẹ́ là wá lójú mo rò pé Ọlọ́run fẹ́ mọ̀ọ́mọ̀ fìyà jẹ wá ni torí pé alágbára alóògùn alẹ́nu àti létò kó tó di pé wọ́n dé kí wọ́n á lọ́dẹ tọ́lọ́run fi wá dá wọn padà wá pé kí wọ́n tún lẹ̀ wá ṣe pé ọ̀yá o ẹ lọ rí fún ẹni tí wọ́n mọ̀ tí wọ́n á dé tí wọ́n á ní wàhálà débi pé wọ́n á tún padà tún dorí ètò rú nítorí pé nílẹ̀ káàárọ̀ oòjíire ajẹ́dà tí ò ní tẹ́ lọ́rùn torí pé bọ́lọ́run bá ṣe fún gbogbo rọ̀ wá lọ́rùn tó tá ajẹ́dà tí ò ní tẹ́ lọ́rùn wọ́n wá láti wá fìyà jẹ wá ni ká lè gbọ́n ni. ká lè gbọ́n ẹ sì rí i pé ńgbà tá a jẹya tá a jẹ tá a mú mi sí i tára wa balẹ̀ ńlá ṣẹ̀ṣẹ̀ ń gbé díẹ̀ so bí wọ́n bá wá ń ṣètò kan ní Mẹ́kà táwọn pé bóun náà ti ń ṣètò tí fi ń tù tí fi ń ba látara afá látara arúnmọlẹ̀ látara Ọ̀rúnmìlà náà ni wọ́n ti mú gbogbo ohun tí ń jẹ́ ọgbọ́n àwa la bí wọn kì í sàwọn ní ẹbí wa àwa ni abiyamọ ni wa kì í sàwọn ní ẹbí wa. ẹ sì máa ibi bó ṣe ṣẹ̀yẹn ìmá sọ ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ̀yin ará ilé mo rò pé ẹ̀ ń gbádùn wa bóyá ẹ ní àwọn ìbéèrè láti béèrè lọ́wọ́ bàbá wa lórí ètò báyìí mo ń bọ̀ o ẹ pè wá sórí 081 18 47 3223 081 18 47 3223 tó yẹ pé àwọn tí wọ́n wà ní diaspora ẹ máa fi +234 kún 081 fún àwátawàǹbí 18 47 3223 bàbá wa. ẹ ṣé. ohun tó ń da ojú ẹ̀sìn rú ó ní wípé wọ́n ní Odùduwà ẹ̀sìn mùsùlùmí ló ń ṣe tòótọ́ ẹ ti sọ nípa ẹ̀ ṣé tòótọ́ ni pé ẹ̀sìn mùsùlùmí ló ń ṣe. nígbò mùsùlùmí délé ayé nǹkan díẹ̀ ló kù kó sojú wa ìṣẹ̀ṣe nìkan ni ọ̀sẹ̀ tó lè sọ̀tàn rẹ̀ bí èsì fa. Odùduwà tá à ń sọ yìí òun àtàwọn arúnmọlẹ̀ wọ́n jọ lògbà láyé ni ó láwọn arúnmọlẹ̀ tó bá. ẹ jẹ́ n kí fá kan bẹ̀ Ọ̀rúnmìlà jí ní kùtùkùtù òwúrọ̀ Oòduà wá ní kí wọ́n bóun lọ rèé pe Ọ̀rúnmìlà wá kọ́ Ọ̀rúnmìlà wá dáfá fóun. Ọbàtálá náà sọ pé kí wọ́n lọ rèé pe Ọ̀rúnmìlà wá. ṣé ẹ mọ̀ pé èèyàn méjì ló ránṣẹ́ sẹ́nìkan. lọ́jọ́ tá a wá ń sọ yìí ọ̀dá dá Ọ̀rúnmìlà owó pọ̀ lọ́wọ́ bàbá ronú pé bó lòun náà ṣe jẹ tóun fi bọ́ọ̀dì lé òun ṣùgbọ́n Odùduwà ń ló ní kí wọ́n lọ pe Ọ̀rúnmìlà wá Ọbàtálá ó ní kí wọ́n lọ rèé pe Ọ̀rúnmìlà wá tó bá jẹ́ pé Ọ̀rúnmìlà bá fẹ́ wò ó iṣẹ́ òòṣà alálọ́kọ́kọ́ wá kí iṣẹ́ Odùduwà kó tó di pé yọ tẹ̀lé Ọ̀rúnmìlà wá wò pé kí lòun ó ṣe o Ọbàtálá ní kó wọ́n wá Odùduwà náà tún ní kó wọ́n wá ó wá wò pé àgbàlagbà máa jẹ́ bóun bá délé Ọbàtálá tóun bá kífá títí tó bá pọ̀ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ ó ní ìgbé onímọ̀ fi rúbọ ṣùgbọ́n tóun bá lọ sọ́dọ̀ Odùduwà ohun tóun ọ̀bá béèrè Odùduwà máa fóun. ṣé ń gbọ́ ẹ̀yin ará ilé. Ọ̀rúnmìlà bá gbéra ló bá lọ sọ́dọ̀ Odùduwà ó lọ dáfá fún Odùduwà ní Ọ̀rúnmìlà okú iṣẹ́ okú àjò okú gbìyànjú ó fún Ọ̀rúnmìlà lówó ó fún ní gbogbo ìrìn àjò inú Ọ̀rúnmìlà dùn torí pé bébí bá ti ń pa akápò ibi ti ń pa fánu. àwọn ìrìn àjò tá à ń sọ yìí nígbà tí Ọ̀rúnmìlà tó kù ní
tó kù nílé Odùduwà ó kọ́kọ́ yálé ó fún àwọn ọmọ àtayé ó fún wọn ní tí wọ́n jẹ ó wá gbalé Ọbàtálá lọ bó ṣe yọ lọ́ọ̀kan ó wá bọ́ Ọbàtálá níbi tó ti dúró níwájú ta Ọbàtálá wọn sọ fún Ọ̀rúnmìlà pé Akínlábí ọmọ ọ̀hún tóun pè wọ Ọ̀rúnmìlà sí ọlọ́mọ ti kú ó ní ṣe bí torí pé ọmọ pé bí ọba kí fatọ́ bá pọ̀ rẹ́gẹ́dẹ́ pé igbó lòun ò fi rúbọ ni ó ní ṣùgbọ́n wọ Ọ̀rúnmìlà ó ní gbogbo tó gbà nílé Ọbàtálá àmì gbogbo tó gbà nílé Odùduwà àti tó ní tẹ́lẹ̀ ó ní kọ́wọ́ ọ̀bàjẹ́ ọ̀kan ó sì rí bẹ́ẹ̀ ìwòrìwò fún lọ́sọ bẹ́ẹ̀ o ìgbà náà l'Ọ̀rúnmìlà wá tó pé kí ni kí òun ṣe wọ́n wá ní kọ́lọ́rì bá wọn abáláyé sáyé kọ́lọ́rì bá wọn abónígbòsègbò kọ́lọ́rì bá wọn ẹlẹ́rìí ọ̀ràn kọ́lọ́rì bá wọn mọ̀jẹ̀wà òye àwọn wọ̀nyí tá a kà sílẹ̀ yìí ni wọ́n bá Ọ̀rúnmìlà tún ìgbé ayé rẹ̀ ṣe láyé Ọ̀rúnmìlà ló fi dá a padà ẹ wá wo ìgbé ayé yìí tó jẹ́ pé Ọ̀rúnmìlà Ọbàtálá àti Odùduwà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ láyé nígbà náà ìbẹ́ láyé wọn sẹ́sìn tí ń jẹ́ mùsùlùmí só ti wá délé ayé ni. ẹ wá ní sùúrù bàbá wa a kú bí ojú ọjọ́ ṣe rí o a kú bí ojú ọjọ́ ṣe rí. hello ń bọ̀ lẹ́ tí ń pè kí lórúkọ yín. hello bóyá kẹtún wa pè. tí a bá wá wò á rí i pé Odùduwà Ọbàtálá àti Ọ̀rúnmìlà wọ́n ní tó so wọ́n papọ̀ nígbà ayé wọn tí wọ́n jọ ń bẹ ṣé mùsùlùmí ti wá dáyé ńgbà náà kẹ́nìkan tó wá máa yanu pàkọ́ rẹ̀ kó tó máa yanu òkè àti tìsàlẹ̀ kó tó wá dúró síbì kan bóyá ńgbà tó mú ògógóró tí ó mú tán ni wọ́n sọ pé láti ìlú Mẹ́kà ni tí ń jẹ́ Odùduwà ló ti wá Odùduwà wá láti Mẹ́kà. bàbá wa ẹ ṣé fún àwọn tí ó fẹ́ pè wá 08118473223 08118473223 a máa retí ìpè yín. bàbá wa ẹ ń sọ ní ẹ̀kan wípé nínú ìkòkò dúdú ní ẹ̀kọ funfun ló ti jáde. bẹ́ẹ̀ni. báwo ló ṣe ṣe. bó ṣe ṣe. bẹ́ẹ̀ni. ìkòkò dúdú. bá gbà pé kaná bọ́ bá dúdú tá a bá fi spogi ẹ bẹ́ẹ̀ gbogbo apátá la spogi tí ó jáde nínú rẹ̀ pé funfun ni. àmọ́ ọ̀rọ̀ Odùduwà là ń sọ àti ọmọ ilẹ̀ Yorùbá àtàwọn funfun. mo ti wá mẹ́nu bà. kẹ́ẹ̀kan sọ ẹ sọ ní kíkún. ṣẹ́rí tí n bá fẹ́ sọ ní kíkún. bẹ́ẹ̀ni. a fẹ́ sọ nípa b'Olódùmarè ṣe dálé ayé gan. ara kúnkún bí tá a ti bẹ̀rẹ̀ nìyẹn. a sọ̀rọ̀ nípa b'Olódùmarè ṣe dálé ayé gan. ibẹ̀ yẹn láti fẹ́ mú nígbà tá a bá mú láti bẹ̀ láfi wá sọ̀rọ̀ pé nígbà tó Olódùmarè wá dá wa àwọn tí ń bẹ lókè òkun bó ìrìn àjò tí wọ́n ṣe jẹ́. ó yà àwọn èèyàn fẹ́ nǹkan táwọn èèyàn fẹ́ mọ̀ nìyẹn. odidi ètò ni ká mọ̀ yà síbòmí tó ní ẹnìfẹ́ ká sọ́lá àbọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣé bàbá ẹ kàn bá wa yan díẹ̀. ẹ ṣé nígbà tí Olódùmarè tó fẹ́ dálé ayé yìí Ọ̀rúnmìlà kópa púpọ̀ ń bẹ o láàṣẹ gbọ́dọ̀ fojú olóore gúngi. ẹ rí i pé gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn yòókù pátá wọ́n kàn ṣàlàyé ìdálé ayé lérèfé ni kò sójú wọn. kò sójú wọn. iná àlùkùránì wọn sọ pé Ọlọ́run pàṣẹ pé kí màálí ó wà kìí ṣe báwọn Ọlọ́run máa ń ṣe. ìrìn àjò gbogbo tí ń jẹ́ sí Ọlọ́run pátá yóò létò yóò kódà yóò tó lẹ́yìn tí ó fi rán ẹni tó fi rán ní ọmọ ṣàkọsílẹ̀ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run pàṣẹ pé kí màálí ó wà ó gbé adébẹ̀ tán ó fẹ́ gbé arin ni. Ọ̀rúnmìlà ńlẹni tó jẹ́ pé ó gbélé ayé nígbà òkùnkùn. Ọ̀rúnmìlà ńlẹni tó gbélé ayé tó wò pé ńgbà tí ilé ayé ti òkùnkùn yìí kò tẹ́dà lọ́rùn tó ó tọrọ ọ̀mọ́lẹ̀. bàbá máa ń lọ bàbá máa ń bọ̀ ni ló ṣe jẹ́ aṣayé sọ̀run òde ìbíní. gbogbo orúnmọlẹ̀ tá a wá ń sọ̀rọ̀ nípa wọn yìí bọ́rúnmìlà bá wá sílé ayé tó mẹ́kù tó fi túnbẹ̀ ṣe tó mẹ́ja tó fi túnbẹ̀ ṣe torí pé
ayé kan ti parẹ́ rí tómi payé ń rí ayé ìtọ́ parẹ́ ńlá ayé ìtòrìṣà alátẹ̀ ṣùgbọ́n ayé tí à ń bẹ nínú rẹ̀ yìí ayé ti Ọ̀rúnmìlà ló tẹ ayé ìta ń bẹ nínú ẹ̀ yìí. ìṣòro tá a wá nílé léyìí ṣe rí ìṣòro tá a ní pé ìtàn ayé tó parẹ́ àti ìtàn ayé èyí tí Ọ̀rúnmìlà tẹ̀ yìí àwa mọ̀ yanjú tu rẹ̀ a wá da ìtàn yẹn papọ̀ ìtàn tá a wá dà papọ̀ yẹn ló ṣe wá ń ṣe wá bí ẹni pé Yorùbá ò ní tàn ló ṣe jẹ́ pé ìtàn kan máa ń já ìtàn kan torí pé ìtàn ayé tó parẹ́ àti ìtàn ayé èyí tá a wà yìí méjèèjì à ń kó papọ̀ ìwà kó papọ̀ yẹn ìní ń dojú nǹkan rú ṣùgbọ́n Ifá ló lè sọ̀túmọ̀ bọ́ bá di gàgá tó di gògò Ifá sọ̀túmọ̀ nítorí kí ìrìn àjò kó lè bá ṣe lájú. Ọ̀rúnmìlà wá ń ṣètò ìrìn àjò gbogbo ọmọ tí ń bẹ nílé ayé ńgbà náà pẹ̀lú ńgbà tó Olódùmarè tó dálé ayé tó dá ènìyàn méjì àti dáyé ká tó dáyé ṣebí inú ọgbà tá a dá wọn sí lọ́gbà àtẹ̀rọ̀ báwọn bá sọ pé inú ọgbà Ídẹ́nì ní níbo ni ọgbà Ídẹ́nì nìyẹn wà wọ́n rí tọ́ka sí ń bẹ nífẹ̀ẹ́ òǹdáyé ọgbà Ídẹ́nì ọgbà ìtẹ̀rọ̀ l'Ọ̀rúnmìlà pé làwa ní àwọn òní tí jọgbà Ídẹ́nì àwọn ò sì lè ríbì kankan tọ́ka sí pé báyìí lọ́gbà Ídẹ́nì wà ìwà máa ṣe bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà wá ń ṣètò ayé nígbà tó yá ayé wa kọjá ntẹ́nìkan lè máa mójútó torí pé ọmọ Ọ̀ṣun ọmọ Ṣàngó ọmọ Ọya gbogbo wọn pátá tí wọn lọ́mọ láyé ńgbà náà tí Ọ̀rúnmìlà bá ti ń bọ̀ wá sóde ayé Ọ̀rúnmìlà lẹni tí wọ́n mọ̀ rán pé ẹgbà ẹ bá ń fọmọ mi ẹgbà ẹ bá ń fáwọn ọmọ mi ìtọ́jú rẹ̀ ẹ bá ń fáwọn ọmọ mi nígbà tó wáyá tó wá di pé agbó wa fẹ̀ Olódùmarè wá sọ fún Ọ̀rúnmìlà ó ní agbó ti kọjá ntí Ọ̀rúnmìlà nìkan tó lè máa tọ́jú oníkálukú yín ọyẹ yìí náà ẹ wá gbéra báyìí ẹ wá lọ rè máa mójútó lágbo yín ìyẹn ni pé kó sọ wá sílé ayé kó wá máa mójútó agbo rẹ̀ kí Ṣàngó wá sílé ayé kó wá máa mójútó agbo rẹ̀ kí Ọ̀rúnmìlà wá sílé ayé kó wá máa mójútó agbo rẹ̀ kì í ṣe gbogbo apáta tá ń bẹ nílé ayé lọ́mọ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ni ara ẹ̀kọ́ t'Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa nìyẹn kì í ṣe gbogbo wa lọ́mọ Odùduwà bẹ́ẹ̀ni kì í ṣe gbogbo apáta lọ́mọ Ọbàtálá kì í ṣe gbogbo apáta ńlọ́mọ Ọ̀ṣun nínú ìmọ́lẹ̀ àti ìtọ́ni àti ìbéèrè láti máa mọ̀ ìgbà míì ń bẹ tó jẹ́ pé ọmọ Oníṣàngó ẹ máa rí ọmọ Ọ̀rúnmìlà lábẹ́ rẹ̀ o tó jẹ́ pé ọmọ Ọ̀rúnmìlà ni ó bí kò sì ní báyàndé wọn á ní eléyìí ọmọ Ọ̀rúnmìlà ni ẹ fílẹ̀ jẹ́ kó máa bẹ́ tòrìn àjò tiẹ̀ lọ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé tí babaláwo náà bá bímọ a lè rí ọmọ Ọ̀ṣun bẹ́ẹ̀ wọn á ní ìpọ̀rí ilé ọmọ Ọ̀ṣun ló bá wá ọ̀run Ọ̀ṣun ló ti wá gbogbo àwọn tá a wá ń kà sílẹ̀ yìí Olódùmarè wá sọ gbogbo pé ọyẹ gbéra ẹ lọ sí ilé ayé kó ní kálukú ọlọ́ máa mójútó lágbo wọn ṣé ẹ mọ̀ pé ajẹ́kóyà pé nígbà jímìjì alómi ló kúnlé ayé bẹ́ẹ̀ni omi tá a ló kúnlé ayé tá a ní ayé pé lọ́pẹ̀kún ayé ńgbà náà omi wọn ò tí ì ló kọ kí ló dé tí fi ń jómi òkun kí ló dé tí fi ń jómi òkun bàbá tún sọ nínú Bíbélì pé nígbà ìjímìjí o omi lọ́pẹ̀kún ayé o a wà tún béèrè síwájú pé ṣé omi òkun ni àbí omi ọ̀sà. bàbá wa ẹ ní sùúrù wọ́n ní ṣé omi òkun ni àbomi tọ̀sà àbí tọ̀sà àbomi odò kéékèèké ṣe odò kéékèèké wà bẹ́ẹ̀ni ọ̀sà wà òkun wà bẹ́ẹ̀ni èwo lomi tó jẹ́ pé níbẹ̀ láyé ńgbà náà bẹ́ẹ̀ni kí wàá ló pín wọn sáàrin nígbà tá a ní òsílẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08118473223 081 bẹ́ẹ̀ ṣe ní kí n pè 184732223. ojú òpó ni ọ̀já gara afẹ́fẹ́ ní ṣe bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì mọ̀ bójú òpó ti nẹ́tíwọ̀kì ọ̀bà já gara kójú òpó tí wọ́n sá ti já gara. bẹ́ẹ̀ni ó yá. àwọn ìrìn àjò táwa ń sọ yìí oníkálukú wá sílé ayé láti wá mójú lágbo wọn torí pé kì í ṣe gbogbo odò pátá lodò ṣẹ̀ǹbáyé kí n tó kù láàrin o ẹ̀yẹn wo tí wọ́n bá ń ṣe títì bóyá àwọn òyìnbó ń sojú ọ̀nà ní wọ́n á débi odò kan ní wọ́n á gbé ẹbọra tí ń bẹ nínú odò yẹn ọ̀pọ̀ ni wọ́n máa sọ pé òòṣà ni wọ́n gbé kì í sọ òòṣà ni wọ́n gbé o kò sí òòṣà kankan tóyìnbó lè gbé kò sí òòṣà kankan tóyìnbó lè gbé nítorí pé odò. ẹni sọ̀rọ̀ bàbá wa. a kú bí ojú ọjọ́ ṣe rí kí lorúkọ yín bolẹ̀ tí ń pè. orúkọ mi ni ọba adéyínká adésínà àkùfẹ́ ọbáwálé
Arólúwa lóde òjé ìpètò níbi Yorùbá community ní Kàdúmọ́. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ kú ètò. Kábíyèsí bàbá mi. Mo kí babaláwo Adéfá ọpọlọ yóò níjọba o. Àṣẹ. Inú mi dùn pẹ̀lú àwọn àlàyé tẹ́ ẹ là sílẹ̀ yìí. Ẹ ṣé. Gbogbo bẹ́ẹ̀ ṣe sọ a ti máa ń gbọ́ náà látẹnu yín láìmọye ìgbà. Ṣùgbọ́n àwọn kankan ló rú mi lójú tó jẹ́ kí n pè wọlé. Ohun tó rú mi lójú tí ìmẹ́nu bà á. Ṣùgbọ́n mi ì mọ bí ètò ṣe ń lọ ó ṣe ti kẹ́ mẹ́nu bà á. Èyí kan fẹ́ béèrè síwájú. Àbí kí ìyá wa tó jẹ́ atọ́kùn ètò bá mi béèrè lọ́wọ́ yín. Kábíyèsí bàbá. Pé tá a lọ ń mẹ́là, tá a ní agbọ́nmìrègún, tá a ní agbọ́nmìrègún, tá a ní agbọ́nmìrègún, tá a lọ ń mẹ́là. Ó dá bàbá wa. Ẹ ṣe ìbéèrè yín nìyẹn bàbá. Ìbéèrè mi ò jù bá ń lọ. Kábíyèsí sà. Ó dá. Ẹ ṣeun. Ṣé èyí tí wọ́n béèrè ẹni ká máa ń sọ ni àbí èyí tá à ń sọ lọ ni mo fi ń sọ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó gùn ju ń tọ́ a lè sọ láàbọ̀ lọ tó bá jẹ́ pé níbi ọdún àgbọnnìrègún ó kù fẹ́lẹ́lí tá a bá ń kọrin pé àgbọnnìrègún mo ké pè ẹ́ nínú ọdún yìí sọ̀rọ̀ mi dayọ̀ ohun tó burú kó yà jìnnà sí mi tẹ́fẹ́tẹ́fẹ́ ọdún òkè àgbọnnìrègún ó ti kù fẹ́lẹ́lí eléyìí tá a mọ̀ sí ọdún Ọ̀rúnmìlà àgbáyé ìyẹn lókè ìtaṣẹ̀ tá a sì ń bẹ Olódùmarè pé kó jẹ́ ká péjú ká pèsè láti ṣe ọdún ọ̀hún ni mo fi ń bi atọ́kùn léèrè pé ṣé ká máa bẹ́yìí tá à ń bá lọ tẹ́lẹ̀ àbí ní tí wọ́n béèrè ní ká sọ sí. Bàbá wa ó dàbí pé àwọn kábíyèsí tí wọ́n pè wá wọ́n wà ní ẹ̀mí ni ṣé mo wí pé Àgbọnmìrègún Àjàgùnmàlè gbogbo ẹ̀ láti sọ láàárọ̀ ìtẹ́lẹ̀ ta wò pé ká má ti mẹ́nu lọ síbẹ̀ ṣùgbọ́n báyìí ẹ̀ ń bí mi léèrè inú ilé ni. kì í ṣe lórí ètò nínú ilé là ń sọ ní báyìí ẹ sì máa tẹ̀síwájú pẹ̀lú ìtẹ̀sán lọ a wá wo báwo la ṣe torí ta bá ní ká bẹ̀rẹ̀ sí ní sọ ti Ọ̀rúnmìlà t'Àgbọnmìrègún odidi ọ̀rọ̀ ni. ẹ ṣe now ìgbà tí bá a ṣe tí wọ́n bá wá débi odò yìí tí wọ́n bá wá gbé ẹbọra tí ń bẹ níbi odò yìí kì í ṣe pé òòṣà yẹn ni wọ́n gbé kì í ṣe pé òòṣà ni wọ́n gbé. kí wá ni wọ́n gbé. ẹbọra ni ó lè jẹ́ òòṣà odò yẹn tó sọra rẹ̀ dòdò báwo ló ṣe dòòṣà ìyẹn làwọn bàbá wa tó jẹ́ pé tàbáwọn bàbá yín tàbáwọn bàbá rẹ̀ tí wọ́n jẹ́ alágbára níjọ́hun tí wọ́n wá sọ pé àwọn kọjá ní tí kú lè pa àwọn kọjá tí kú lè pa ń páwọn ò sì ní kú torí pé gbogbo ohun tí kú fi jàre èèyàn ni pé èèyàn ò fojú rí ikú o béèyàn bá fojú rí ikú pé ikú ló dúró yìí àwọn èèyàn takú kú o gbogbo ohun tọ́lọ́run bá fi jàre ẹ̀dá ni pé kò sẹ́dà tó rí èèyàn rí o bẹ́ẹ̀ ni ẹ sì rí pé bí wọ́n bá kásẹ̀ èèyàn lẹ̀ tẹ́sí èèyàn bá sí lórí ilẹ̀ mọ́ ọ̀fọ̀ rẹ̀ kéré kìí ṣe gbogbo ẹ̀ ló lè jagun èèyàn ẹni tó wá yíra padà yálà ẹbọra lọ́dà ó lè di egbére ó lè di èjòlá ó lè di aràrá kò sí tẹ́nìyàn ò lè sọ́ra rẹ̀ dà tí wọn ò lè dì nípa agbára tí wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ni ó wá fi etí odò yẹn ni ó fi wá ṣẹlẹ̀ ńgbòyìnbó bá wá débẹ̀ pẹ̀lú ìmọ̀ agbára tiwọn náà táwọn náà ní kì í ṣe pé agbára wọn ká wọn láti mú wọn ṣùgbọ́n ìdí tágbára wọn ṣe máa ń ká wọn láti mú wọn á sọ fún yín nígbà táwọn kò tó bá tó bí wọ́n ṣe máa ń rí wọn mú pé ọ̀dà ńgbà tí wọ́n á lágbára ń tòótọ́ sọ wá yẹ kí wọ́n rí wọn mú tí n sáré yan lọ́nà bẹ̀ àkọ́kọ́ ni pé ṣe rí ẹni tí wọ́n fẹ́ mú yìí ó mọ̀ pé àníyàn àwọn tó fẹ́ mú yìí kìí ṣe pé wọ́n ṣèwọ̀n níbi torí pé ẹni tó fẹ́ mú ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn alágbájá fẹ́ mú un kí ni wọ́n fòun ṣe ń bẹ lọ́kàn rẹ̀ tó bá jẹ́ pé wọ́n bá fẹ́ pa tàbí wọ́n bá fẹ́ dojú ogun kọ́ ọmọ tó lè ṣe pẹ̀lú wọn ṣùgbọ́n torí pé wọ́n lánìyàn pé báwọn bá ti rí gbámú táwọn bá ti rí gbé ìyókù dọ́dọ̀ àwọn lọ́hùn yóò ti máa mọ̀ nínú ọkàn tòun náà pé àwọn eléyìí wọ́n fẹ́ mọ rírì ìhun ju àwọn ibi tóun ti kú òní wọ́n bá gbèrú ẹni bẹ́ẹ̀ ká mú. nígbà táwọn òde kúkú mọ rírì wọn. nígbà táwọn mọ rírì wọn ó dinú ògò bí wọ́n bá ti wágò látọ́gbòdìdí ènìyàn
wọ́n á tún gbìyànjú títí tó jẹ́ pé nígbà tí àwọn kìnìún bá wà ń bẹnu lé lọ́dọ̀ wọn wọ́n máa gbọ́ èdè tí wọ́n ń sọ àwọn yìí náà ní ń fún wọn lágbára àwọn ní ń kọ́ wọn ní gbogbo ìrìn àjò. bàbá wa ní sùúrù a kú bí ojú ọjọ́ ṣe rí. a kí yín o network. tọ́ ìgbà tí wọ́n bá gbé wọn nígbà tí wọ́n bá ti rá nìyẹn pé lágbájá àwọn eléyìí wọ́n fẹ́ mọ̀ tọ́jú mi wọ́n fẹ́ lọ rèé mọ̀ kẹ́ mi ni yóò wá fira rẹ̀ sílẹ̀ fún pé kí wọ́n máa gbé wọn lọ. ìmọ̀ bá wá débẹ̀ gbogbo tóyìnbó ń ṣe pátá àwọn yìí náà ní ń fún wọn ní ọgbọ́n pé báyìí lẹ́sìn máa ṣe ló ṣe jẹ́ pé kì í ṣe pé òòṣà ni wọ́n ń gbé ẹbọra odò yẹn ni wọ́n ń rí gbé ni wọ́n ń gbé lọ àwọn babańlá rẹ àwọn babańlá tèmi tó jẹ́ pé wọ́n ti sọra wọn di òòṣà. a kú bí ojú ọjọ́ ṣe rí. network. ìrìn àjò yẹn ń já pọ̀ ni nígbà tí wọ́n bá wá gbèrú wọn lọ ní ọ̀wá di pé wọ́n ti gbé òòṣà lọ kò sóòṣà kankan tí wọ́n máa ń gbé lọ kò sẹ́ni tó lè dó òòṣà gbé kò sẹ́ni tó ró òòṣà rí tó bá jẹ́ pé ènìyàn bá fẹ́ rí òòṣà ètò ń bẹ lọ́dọ̀ àwọn bàbá lọ́dọ̀ àwọn àgbààgbà wo tó jẹ́ pé tó bá sọ pé lẹ́nìí yìí ó fẹ́ fojú kan Ọ̀rúnmìlà ètò ń bẹ lọ́nà téèyàn rìn ìnáwó òdì ẹ̀ pọ̀ bí èèyàn bá sọ mọ́ àwọn àgbààgbà wọ́n ṣètò ìrìn àjò láti jẹ́ kéèyàn ó fojú kan tí ń jí Ọ̀rúnmìlà yóò wà ní àwòrán èèyàn tí wọ́n náà rí bẹ́ẹ̀ ni ìjọríwo bẹ́ẹ̀ ni Ògún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ wò tọ́sún bí Ọ̀ṣun bọ́ bá jẹ́ òótọ́ bí ọ̀bá jẹ́ òótọ́ lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tá a ti mọ̀ pé látara ẹja ní ti máa ń wá ẹ rí i pé bẹ́ẹ̀ bá wá dòdò tó bá fẹ́ ṣe ìtọrẹ bọ́ bá gbà bí ọgbà ọ̀pọ̀ lèèyàn máa ń mọ̀ létí odò tó jẹ́ pé èèyàn ò rí pé ẹja ni ló ti wá sí tàkì tàbí kí ẹja orí èèyàn kọ́ mọ́ sá. a kú bí ojú ọjọ́ ṣe rí ta ló ń bá wa sọ̀rọ̀ ń bó lẹ ti ń pè. orúkọ mi ni Adébánjọ Olúwaṣẹ́gun Adébánjọ. kábíyèsí bàbá mi. láti ìlú Europe ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ sẹ. kábíyèsí. kábíyèsí. ọba mi lókè ọba nídùmarè á fi mọ̀ kó kí mọ̀ fún yẹn ṣe kọ́. àṣẹ. ìwà tó lè ṣe àwọn Yorùbá létí ni wàá tún gan bàbá mi nípa fún yẹn jù. ṣe ṣe ń jẹ́ kó máa mọ̀ nípa yẹn àṣà àti ìṣe wa inú mi dùn gan. àwọn ọmọ Yorùbá à ń ṣe lẹ́bọ̀ à ń ṣe ìpele ilé ìgbìmọ̀ àlà ń fẹ́. ẹ ṣe gbọ́dọ̀ wa bàbá wa ẹdún pẹ́ gan ẹdún tẹ̀síwájú gan ẹgbẹ́ yín ṣe ẹ̀yìn tí wọ́n fẹ́ pẹ̀lú báwo ni mo bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ìgbàgbọ́ ni mí ọdún tí mo ti fi ó gbẹ lẹ̀ ní pàtàkì àwọn bàbá mi báyìí ìṣẹ̀ṣẹ̀ aláṣàmọ̀ fẹ́ gbọ́ mi sà. à ń gbọ́ àgbọ́yé. èmi ti pàtàkì alẹ́ bàbá tèmi lórí gbogbo kíní yẹn tán ló bá dé. wọ́n lè máa fi ìkókó búra nílẹ̀ Nàìjíríà yẹn láti 53 years. wọ́n lè máa ṣe kankan fún ọ báyìí kò sọ ní Ọlọ́run yẹn tó gbé dání bíbélì àti Kùránì yẹn. èmi tí mo bá mo fi Elédùmarè ọba búra ní mi ọyẹ yìí tẹ́lẹ̀ ni èmi ti kó nínú ẹ̀sìn mo ti pa lọ́sọ̀ àbá mo ti kó ẹ̀tọ́ ló wà mẹ́. bàtà mi kọ́kọ́ búra fún wa láti 63 years tí lè rẹ̀ jíbọ̀ eré yẹn. wọ́n á bẹ̀rẹ̀ nìkan wípé ẹgbẹ́ parọ́ fún ẹ̀mí gbàgbọ́ wípé Elédùmarè ọba òun ló dá iyẹ̀pẹ̀ òun ló dá omi òun ló dá igi ewéko tó dá fún ara rẹ̀ tó dé kó dá wọn dàrẹ́tì ni láti kó fi kọ́ dákọ̀ àwa ẹ̀dá ènìyàn ni Ọlọ́run dá nínú nǹkan tí Ọlọ́run tó dá ló ti lo àwa òun ní iyẹ̀pẹ̀. ṣé ẹ gbọ́ mi mà. à ń gbọ́ bàbá mi. níwọ̀n bá ọmọ pé tèmi ni nígbà tí mo pa àti ọba mi ni Ọlọ́run tó gbé ní ẹ̀ tí wọ́n fún ògbè tèmi pípò wọn ọba Elédùmarè ó ní ìkó tó ń dá ẹranko bó bẹ́tà wa ó ní ìdí táwọn èèyàn bẹ́tà wa ó ní omi bẹ́tà wa iyẹ̀pẹ̀ bẹ́tà wa òkúta dúdú òkúta orí omi abẹ́ omi ó bẹ́tà wa torí pé òun lòún dá wọn direct ó ní inú nǹkan tó ń dá yẹn òun tún fi ìlú àwọn èèyàn ó ní sọ àwọn fún aago àlè Elédùmarè sọ̀rọ̀ direct àwọn òòlù ìkọ̀kọ̀ nípò tí Ọlọ́run dá. bẹ́ẹ̀ ni à ń gbọ́ bàbá. so nínú gbogbo ìwádìí tó ọ̀rọ̀ wa ń ṣe ló ń fún èmi ní inspiration ló ń fún èmi lẹ́nu bàbá wa ìkú wa nìsín táńtọ́ lọ́hùn ọba Solomoni òun àti gbogbo owó bàbá wa Odù Ifá Odù àgbàbá yìí tó wà ní àyè. àpapọ̀ Odù. gbogbo èmi máa ń pọ̀ yes àtàbá Odù bàbá ìbàbá tó wà ní Ìkòyí náà tó dẹ̀ ṣe ọba ìlà
ọba ìlà bàbá mi ìmọ̀ yóò ní dàrú gbogbo pátá àti ọlọ́run tó pè ní fájì ní Ìbàdàn gbogbo ẹni máa wò kẹ́rì ibẹ̀ ni mo wá rí pé ọlọ́run bá yẹ kó tó fi dá wa yìí kò sẹ́ni tó lè bá Elédùmarè sọ̀rọ̀ direct ọlọ́run lò ìkó tó Elédùmarè dá direct láti fi Elédùmarè sọ̀rọ̀ nítorí kẹ́rì pé àti kìsẹ́ni o àtàwọn onígbàgbọ́ o àti mùsùlùmí o àtàwọn Hindu India àtàwọn oníṣẹ̀ṣe kò sẹ́ni tó ní òkúta nínú ẹ̀sìn tó ṣe. So gbogbo ẹ̀ bó ti pé kí ni yẹn tọ́ ni bàbá mi kó tẹ̀ máa gbàdúrà àmì ìdílé tó gbàdúrà fún yín kí Elédùmarè ó gbàdúrà fún yín àti abẹ́rẹ́ gbẹ̀yìn ìmọ̀ tó náà ń fún yín kò ní gbà ẹni tó lọ́dọ̀ nípa yín lójú nígbà tó bá dọ́dọ̀ kẹ́yìn dábàá tí ìṣe wa Elédùmarè á gbà yín yẹn lẹ́yìn tó tẹ̀sí bàbá mi ẹ máa bá lọ ọwọ́ yín kò ní ká yín ọwọ́ ọ̀tún kò ní ká yín ọwọ́ Elédùmarè àfa ibi wò níbi kò ní ká yín tọmọtọmọ ni àti bọ́ tó ń ṣe lóòótọ́ ìmọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ la gbà. wọ́n kàn fẹ́ dàrú ni kọ́sọ́nà bá ti gbé dúró sórí àpáta kò sẹ́ tó lè dàrú. bàbá mi máa bẹ́ẹ̀ tó lọ. ìjọba yín ṣe yẹ ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ ẹ máa ṣe ọmọ àwọn ọmọ ọkọ ọmọlúwàbí ilẹ̀ ìpọ̀tẹ́ máa ti wà ní ti. àlejò àti kíkọ. ọ̀tún ìṣẹ̀lẹ̀ ìjọba mi máa fún fọ́lẹ̀ ní ìdájọ́ lọ́rùn. àwọn tí mo dárúkọ yẹn àtọ́ba sọ́dọ̀mọ̀ náà ó lè máa ṣe wọ́n ìwò ọmọ tó wọ̀ ló kọ́ ṣe àlẹ́ tì mí nípa ọkùnrin orí èmi ọba tó gbọdọ̀ kọ́ sí mi létí lẹ́yìn náà tá a tó lọ lẹ́yìn gbogbo ẹ̀ lọ Elédùmarè ẹlẹ́dàá mi ni gbọ́dọ̀ lọ àwọn ẹgbẹ́ wọn ẹ máa bẹ́ẹ̀ tó lọ Olùbàdàn adótè. ẹ ṣé bàbá wa adúpẹ́. ẹ̀yin wo inú àlàyé tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n pè wá láti ìlú Europe tí wọ́n ń sọ yìí ẹ wo ewé ìbò ṣe wà yìí bí ewé ìbò ṣe dúró yìí ẹgbẹ́ lòun àtànábì ẹ má jẹ́ fànábì sàpẹrẹ ewé ìbò ṣe dúró yìí ẹgbẹ́ lòun àti Ọ̀rúnmìlà ìyẹn ni pé a máa lọ bá Ọ̀rúnmìlà láti jẹ́ kó jẹ́ alátúnṣe láàrin àwọn àti Olódùmarè ṣùgbọ́n ẹ wá wo ọ̀gọ̀rọ̀ ènìyàn tí ewé yìí tó jẹ́ pé a ti lọ já ewé yìí a ti gbó a ti fún ènìyàn bóyá nítorí kó lè bá a ṣe rọ́mọ bí tàbí nítorí kí ìgbó náà nú ẹ̀ kó lè bá a ṣe dẹ̀rọ̀ tó jẹ́ pé a lọ bá nǹkan kan jẹ́wé yìí lọ ajáwé agbó a sì mú ó túmọ̀ sí pé b'Olódùmarè ṣe dá ní direct làwa lọ rè bá òun ìpè ń dún ẹ wà láyé ẹ̀kọ́ ni mo tún kọ́ látara wọn yẹn o. a kú bí ojú ọjọ́ ṣe rí. ọ̀rọ̀ ara wa la tún ń gbọ́. nẹ́tíwọ̀kì ni. nẹ́tíwọ̀kì ni. n ló ṣe wá jẹ́ pé àwa ó lọ rè bá ìránṣẹ́ ní ọlọ́rẹ̀ bá Olódùmarè ogbó àtọyín fún ọ̀rọ̀ tẹ́ ń sọ níbẹ̀ ara ń tí à ń sọnu ńgbà tẹ́lómi bá ronú tí a sọ pé àwọn Yorùbá ọ̀la kọ́lẹ̀ ni Yorùbá a ní àkọọ́lẹ̀ àkọsínú òwe lẹ̀ ń sọ nípa rẹ̀ àkọsínú òwe lẹ̀ ń sọ láyé ń béèrè alákọọ́lẹ̀ dáadáa torí pé gbogbo ohun tá à ń sọ yìí ká ní kì í bá sí nínú àkọọ́lẹ̀ ni Ifá ló ṣe àkọsílẹ̀ rẹ̀ la fi rí tọ́ka sí ló ṣe jẹ́ pé tẹ́ bá bi wá lérè pé níbo ni Ifá ti sọ a máa lọ sínú àkọọ́lẹ̀ yẹn ni láti lọ rèé sọ ọ̀rọ̀ yẹn jáde. ẹ mọ̀ pé tó bá jẹ́ pé àwọn nǹkan yìí wọ́n ti ń kọ́ wa láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó máa ti yé gbogbo àwọn èèyàn. ẹ má dọ̀rọ̀ ń padà. ara tí a sọ̀rọ̀ ẹlòmíràn bá lọ sí aṣọ pé àwọn Yorùbá ọ̀la kọ́lẹ̀ Yorùbá a ní àkọọ́lẹ̀ hello network hello. sínú òwe rẹ̀ ń sọ ẹ̀rọ ẹ̀kọ́ sẹ́wọ̀n. akúbí ọjọ́ ṣe rí. akúbí ojú ọjọ́ ṣe rí kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ wa. ẹ kúrò níbi tí ẹlòmíì máa fẹ́ máa gbóhùn ara ẹ̀ nǹkan tó máa ń fa nìyẹn. ọ̀rọ̀ iléèwé tẹ́ ẹ sọ ohun níbẹ̀ láyé ti dọ̀rọ̀ rú ẹ rí pa sọ pé gbogbo tí wọ́n kọ sínú ìwé pátá wọ́n kọ láti fi dorí ìrìn àjò ìtàn wa kodò ni. tó bá jẹ́ pé àbálá kọ́lẹ̀ kò ní sẹ́ni tí ó máa sọ̀rọ̀ ìrìn àjò lónìí mọ́ pé bó ṣe rí leléyìí. ẹ má bínú ìyá mi èmi ni mo kú padà ó náà kó ti dẹ́sọ tí mo gbàgbé ni. ẹ jọ kẹ́rí ìkókó máa ń ṣẹlẹ̀ tí mo bèrè ọ̀wọ̀n ọ̀yàn tó jẹ́ onígbàgbọ́ àti mùsùlùmí torí pé ókè báyìí wà ń sè káàtún pé bàbá mi ìwà rẹ̀ sì bọ́ ṣe wà yẹn. láì pé kẹsẹ́ ni wọ́n mùsùlùmí ó dẹ́gbẹ́ àṣàyè ni àmọ́ pé kínní èmi àti wọn lájọ gbé kí ẹ ń gbọ́ mi mà. mo ń gbọ́ bàbá. àmọ́ pé ara jí kínní
ẹ máa ti àbá mi wà lẹ́sẹ̀ alájọ ojú kìíní táwọn pa alájì wọ́n á bẹ̀ lọ́wọ́ tó wọ́n pé wá ó ṣe wáyé tó bá gbé bẹ́ẹ̀ àmọ́ pa alájì kìíní o tó bá fún bẹ́ẹ̀ tó kọ́ tí a nígbà ó ní àmà gbọmọ fígbúra lókè ó ní tó máa fún iyẹ̀pẹ̀ tí Olódùmarè dá fúnra rẹ̀ àti omi tó máa gbé fún ẹ̀ tó máa gbà ó lòun nígbà ó ní kí ló dé tó ní bàbá tó kọ́ ẹ̀wọ̀n yẹn kò fẹ́ kú ní kó òjijì ni. wọ́n ní kí tó gbé òògùn fún ẹ tó gbé iyẹ̀pẹ̀ sínú òògùn àbí tó bu omi sínú ìbọn àbí tó bu iyẹ̀pẹ̀ tó bu sókè tó ní kò gbà kí ló tó gbà ó ní yẹn máa sáyé iṣẹ́ ni ó máa kú dànù ni ó ní tó máa dákò nìyẹn ó ní ẹni pa àǹkọ̀ra wa pẹ̀lú kókóra wọ́n gbé bẹ́ẹ̀kù àti kóraàrù gbé wá bá a nílẹ̀ Áfíríkà wọ́n wá sọ wá di ẹrú ni láti mú wa lẹ́rú ìyá mi bàbá mi tó ń tẹ̀wà lórí ètò kí ni Áfíríkà ń ṣe lọ́wọ́ báyìí nínú kí lọ́mọ bàbá mi. ojú dẹ̀ ti là báyìí ojú ti là báyìí. bẹ́ẹ̀ ni ìyá mi ẹrú ni wọ́n á sọ pé mo tó wá bẹ̀rẹ̀ ẹni ẹgbẹ́ ó kì í bébèrè kan lọ́wọ́ ẹ̀ bí tó bá ti gba èdè àṣà ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló kù lọ́wọ́ ẹ̀ kí ló kù fún. òótọ́ dẹ̀ ni. ó ní kò sí kankan mọ́ ó ní láfíríkà ń sìn bàtà tó bá ti kúrò àwọn abáwa ó ní wọn wò ó ṣe kí ló ṣe tó ní ẹrú ó ní àfi ẹrú wọ́n ti gbà kó tó ẹrú ẹlẹ́ẹ̀kejì olówó Elédùmarè ọba fún wa gbogbo ti gbà lọ́wọ́ wa ọwọ́ gbé adopt religion lé wa lọ́wọ́ ẹ̀sìn àjèjì lọ́wọ́ láti máa tàn wá káyé wa lè bàjẹ́ mo láyé táwọn ò ní bàjẹ́ o because àwọn Yorùbá ti ń dìde padà ìyá mi tomi gómìnà tí wọ́n gbọ́ nìyẹn wípé èmi ò ní bá fún iṣẹ́ ṣé lágbà tó máa pè lè jẹ́ gómìnà mọ̀ pé àwọn tó bẹ̀ pé tó mọ̀ pé bẹ́ẹ̀ bàtí kan tó gbọ́ fún ẹgbẹ́ kìíní ó tèjì kúrò lórí bẹ́ẹ̀ bàtí kúrò kọ́ ọ́ tẹ̀ máa bọ́ ní àárín omi ẹ̀ tó máa ń bọ̀ kó gbọ́n máa fún rẹ̀ ó lè fún ìpá fún rẹ̀ tó wẹ́ búra sí gọ́ọ̀mẹ̀ntì àbí president kó wá fún ẹ̀dá omi yẹn sínú yẹn pé àkóso yẹn pé sínú omi yẹn kó fi búra. ẹ ṣé bàbá wa torí àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ pè ìpè sì ń wọlé. ẹ ṣé bàbá wa ẹ ṣé. bó ṣe ká wọn lára ni. bó ṣe ká wọn lára ni nítorí pé. mo ń gbọ́ bàbá. bó ṣe ká wọn lára ni nítorí pé ọmọ àlè èèyàn ìní ọmọ fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀ ṣé a rí bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní Christian làwọn. bẹ́ẹ̀ni. ó ṣeéṣe ká ti rí nínú ìran wọn kó jẹ́ pé nígbà táwọn ń bẹ lákòókò tiwọn àwọn náà ti bayé jẹ́ pẹ̀lẹ́sìn àmọ̀ọ́mọ̀ ráwọn náà sáyé ìránṣẹ́ ní bá wa sọ̀rọ̀ yìí o. bẹ́ẹ̀ni. wọ́n gbà látara ìránṣẹ́ kan àwọn èèyàn kan náà ó sì máa gbà látara ìran tàwọn náà láwọn àkókò díẹ̀ sẹ́yìn tí babaláwo bá fẹ́ bìnrin wa lọ́mọ àwọn ò lè fẹ́ babaláwo ọmọ àwọn ò lè fẹ́ olóògùn ọmọ àwọn ò lè fẹ́ kinní kan ṣùgbọ́n láyé tá a wà ń bẹ̀ lénìí. oníkàlùkù ló ti fẹ́ babaláwo. a kú bí ojú ọjọ́ ṣe rí níbo lẹ ti ń pè kí lorúkọ yín. ẹ ṣé mo dúpẹ́ mi ò tí ì gbọ́ ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ò dálẹ́ ẹ̀kan yẹn. bẹ́ẹ̀ni. mi ò tí ì gbọ́ kí bàbá wa dé bá ìwàlẹ̀ sìn kan dá mi lóhùn ìbéèrè mi tí mo béèrè. ṣé ti Àgbọnmìrègún àti Ọ̀rúnmìlà. bẹ́ẹ̀ni. bàbá ẹ ṣé bàbá wa ohun tí a sọ ni pé àfi tá a bá ṣe tún gbé ètò kalẹ̀ lórí ẹ̀ torí ó díndín ọ̀rọ̀ ni. bóyá kí n sáré yàn. bóyá tẹ bá lè sáré yan fún wọn. ṣé kí n sáré yàn bàbá mi ṣe rí kò sẹ́ni tó lè dọ́dọ̀ bàbá bí ó ṣe nípasẹ̀ ti ọmọ torí pé alukoso ẹni bá bẹni tí ń larun bẹ ńkọ́ bá àkàn bẹ̀rẹ̀ àkànlé ọba bá àbá kan gbòdògì àlè kan ẹkùn òjẹsà bá àbá kan ẹ̀gbọ́n ìgbà tá a bá kẹ̀gbọ́n tá látò lórí kan àbúrò bá àbá kan bàbá àlè kan ọmọ kódà bá àbá rí wọléwọ̀de ẹnìkan ò lè fojú kọ́ bá. tí a bá ń sọ nípa tí ń jẹ́ Ọ̀rúnmìlà ẹni tí ń jẹ́ Ọ̀rúnmìlà ìránṣẹ́ tí ń jẹ́ Ọ̀rúnmìlà àyànfẹ́ tí ń jẹ́ Ọ̀rúnmìlà àti Àgbọnmìrègún ṣe rí nínú àwọn àlàyé Ọ̀rúnmìlà dá dúró pọ́nbélé Àgbọnmìrègún ó níbi tó ti dá dúró pọ́nbélé tó jẹ́ pé ènìyàn méjìlá ń sọ̀rọ̀ rẹ̀ ṣé àmọ́ pé nìkan ò ní dúró léèyàn méjì ṣùgbọ́n nígbà tó bá tún á wà tún sọ̀rọ̀ Àgbọnmìrègún àti Ọ̀rúnmìlà débi pé ènìyàn méjì yóò wà dúró ní òun nìkan gẹ́gẹ́ bí àpẹẹrẹ nígbà tí mo bá wà nílé tí mo bá lọ́mọ awo ká ní mo lọ́mọ awo méjì ìkan wá ń jẹ́ Fáṣọlá ìkan ń jẹ́ Àtàdó àti Fáṣọlá èmi wá kúrò nílé mo rìnrìn àjò bóyá mo sáwó lọ lù lára àbí mo sáwó lọ sí mo sáwó lọ sótùfẹ̀ ṣé ẹ mọ̀ pé tí wọn ò bá bá mi nílé ẹni tí wọ́n bá nílé adé ifá ni
bẹ́ẹ̀ ni torí ọmọ adé Ifá ló wà torí pé ọmọ adé Ifá ló wà nílé. bẹ́ẹ̀ ni. ọ̀sọ̀rẹ́ mi ni ọ̀sọ̀ máa wo ni ó ṣe ẹ̀yìn awo akẹgbẹ́ mi ni ṣùgbọ́n wọ́n bá nínú ilé lọ́dọ̀ mi ni orúkọ mi náà ni ó sì máa jẹ́. bẹ́ẹ̀ ni. nígbà tí Ọ̀rúnmìlà ti ń bẹ lótú Ifẹ̀ Àgbọnnìrègún ń bẹ pẹ̀lú Ọ̀rúnmìlà ìmọ̀ bẹ nínú ilé ara wọn bí wọ́n ṣe jọ ń bẹ tí wọ́n jọ ń sa Ọ̀rúnmìlà bá ń lọ sáwó lọ sápá òkun ìlà méjì tọ̀sà bàbá máa ń fi Àgbọnnìrègún lẹ̀ sínú ilé láti mójútó ilé ni. Ọ̀rúnmìlà Àgbọnnìrègún tá à ń sọ yìí ọ̀jọ̀gbọ́n awo ni tọ́kọ́ tó dátọ́ mọ̀ ẹni tó gbọ́ fani tó jẹ́ pé yanrin ni nígbà tí wọ́n bá wá ń pè wọ́n á máa pe Ọ̀rúnmìlà ní Àgbọnnìrègún ṣùgbọ́n wọn ní ever pe Àgbọnnìrègún ní Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí àlàyé yìí kí kọ́mọ̀ bá ṣe kùnà èyí tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n lè pe Ọ̀rúnmìlà ní Àgbọnnìrègún ṣùgbọ́n wọn ní pe Àgbọnnìrègún ní Ọ̀rúnmìlà níbi tí àgbọn Ifá ti wá nírègún nínú tírìn àjò tó ti wá lọ lẹ́yọ rẹ̀ lẹ́sẹẹsẹ á sọ la fi sọ pé odidi ètò ni k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ọ̀rúnmìlà ìránṣẹ́ Olódùmarè ni tó jẹ́ pé Olódùmarè rán wá sílé ayé láti wá bá wa tukọ̀ ayé pàápàá jùlọ ẹni torí ẹ̀tọ́ bá fẹ́ fọ́ láti bá ní torí ẹni tí ò sunwọ̀n ṣe tí a sì fi iṣẹ́ fáyì tá a fi fáyì tá a fi rán tó jẹ́ pé òun ló máa kì òun ló máa dá ibi tó bá ti fẹ́ rújú ibi tó bá ti fẹ́ kù díẹ̀ káàtó Ọ̀rúnmìlà nìyẹn k'Olódùmarè kó bá ní jẹ́ kí ń ṣàdúrà Ọ̀rúnmìlà ń ṣàdúrà fún adé bàbá ní ká tó máa tún ṣàdúrà fún Ọ̀rúnmìlà bí ìbọ̀jẹ́ pà tó ń gbòógì ẹnu ara wa ni ká máa sọ pé kọ́lọ́ ọba kó jẹ́ kí bùkún ọmọ bá ẹni ìbùkún ti bá ẹni ó ti lò bùkún láyé ẹni ó ti fi bùkún sọlá ẹni á máa sọ pé àwọn wa ń tọrọ fún Ọ̀rúnmìlà pé kí bùkún kọ́lọ́ rè bá ìbùkún èmi mo nílò rẹ̀ k'Ọ̀rúnmìlà máa fún mi ní bùkún. a lè tọrọ fún Ọ̀rúnmìlà náà àbí bàbá náà tọrọ fún wa. pé k'Ọ̀rúnmìlà ó kọ́lé ṣé pé k'Ọ̀rúnmìlà ọ̀rọ̀ kọ̀. bẹ́ẹ̀ ni. ṣé pé k'Ọ̀rúnmìlà ọ̀láya gbogbo eléyìí mi lọ́kàn láyé mi mo nílò rẹ̀. a jẹ́ wípé kò ṣe dáadáa láyé ńgbà yẹn. bẹ́ẹ̀ ni kò ṣe dáadáa láyé la ṣe ń tọrọ àdúrà fún ẹni bá ṣe dáadáa láyé àti tọrọ àdúrà fún lọ́run. kò nílò ẹ̀ mọ́ bẹ́ẹ̀yàn bá kú tọ́mọ wa ń sọ fókù pé bàbá mi orí bàbá mi máa ń sùn o orí ìyá mi máa ń sùn o ẹ tì mí lẹ́yìn o ìyá àwọn parí iṣẹ́ láyé ni tó bá parí iṣẹ́ láyé ọmọ máa sọ fókù tí ń bẹ lóde ọ̀run pé ẹ sùn o ẹ gbé pílò ká ẹ hanrun gidi ni o torí pé ọmọ ò ní tí ń bà lẹ́rù láyé. torí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ṣe dáadáa wọ́n parí iṣẹ́ k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. ẹ̀yin ará ilé ẹ ti gbọ́rọ̀ tí bàbá wa sọ ètò pọ̀ ṣùgbọ́n àyè ní díẹ̀díẹ̀ ni bàbá wa ẹ mọ̀ tẹ́ máa ṣe. kí la máa ṣe. ẹ̀yin ẹ gbowó lẹ̀ kí ìyá àṣàkúkú dúró tì yín léjìgbò. mélòó lára mi tí ìrànṣẹ́ sí báyìí sáà pé wọ́n kọrin fún mi. irú èdè tá a tún sọ̀rọ̀ yìí mo kí Olúwo Tádé wọ́n ń bẹ nílùú Òṣogbo lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń bẹ nínú ọkọ̀ tí wọ́n ránṣẹ́ sí tí mo lọ síbi ètò ẹ má dọ̀gbẹ́ pé mo ń dọ́gbọ́n polówó sanwó ni lórí ètò bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ètò wọn ṣe ń lọ nílùú Òṣogbo lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé ńgbà tá a bá tún débẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ eléyìí tá a gbé dání ẹ tún rí wa tá a tún sọ̀rọ̀ ńbẹ lónìí mo ti múra kàǹkà tí wọ́n sọ pé ètò ti yá ìyá àṣà sọ pé adéfó ti yá o á yanjú eléyìí kó tó di pé a máa lọ àwọn náà kú gbìyànjú Olúwo Tádé wà ń bẹ̀ yín ẹ̀ ní dẹni tí ò sí níbẹ̀ mọ́ wọ́n tún náà fẹ́ fún mi láwọ̀ ọdún ìyẹn tí mo ṣe o. ẹni tí nǹkan bá tọ́ sí náà la. kábíyèsí Olódùmarè bẹ́ẹ̀ ni ẹ ṣé. Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún. àti Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún ẹ ṣé àdúrà ọgbà. ẹ̀yin ará ilé mo rò pé ẹ rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ fún tòní. bóyá ẹ ṣì ní ìbéèrè láti béèrè àti pé ibi tí ẹ máa pè sí kákan fún wọn bóyá bíi ìṣẹ́jú méjì. mo lọ sáré kẹsẹ̀ ó gorí ẹ̀ṣin àgbẹ̀ kó máa gbóhùn mi rọ òkun àlùkò dúdú kó máa gbóhùn mi rọ sà ìtìyanríyàn kó máa gbóhùn mi rọ ìyá léréré ìbàrẹ̀rẹ̀ àwọlé Àgbọnnìrègún díá f'Àgbọnnìrègún ọmọ ọlọ́jà orí ìbòjò díá fún Ọ̀rúnmìlà wọn láwọ̀ rẹ̀ ò sí nílẹ̀ yìí bí tó lè ṣe fàájẹ́ fún ni mo láláwo rékún ń bẹ bẹ́ẹ̀ ni tó lè ṣe fàájẹ́ fún ni wọ́n lọ pé ìkọ̀kọ̀ wá ìkọ̀kọ̀ ṣe fàájẹ́ f'Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà lájẹ́lájẹ́ ajẹ́ níní òní pẹ́ ẹ̀kún ajẹ́ níní yà á lé ajẹ́ níní yà ó kọ ó búrìnbúrìn mú dà
ó gbẹ́nu ọmọ okùn tá ò ó gbádé bàbá rẹ̀ borí ó tún wá tẹ̀pá ìlẹ̀kẹ̀ méjì yanyanyan lórí akọ ẹṣin. Bẹ́ẹ̀ ni àwọn aláwore tán lè ṣe fàájé ifá ìṣẹ́gun ogbó atọ́. wọn àti ìtàn lórílẹ̀. wọn ò tí ì tàn. Bẹ́ẹ̀ sì ni olódùmarè náà ń bẹ tó lè ṣe fa gbogbo ire fún wa. ẹ má fọlá kọ̀ǹpẹ́ yẹn. ó náà ni mo ní olódùmarè ń bẹ tó lè ṣe ifá gbogbo ire ó dá dúró ni. Bẹ́ẹ̀ ni torí pé elédùmarè ló mọ̀ wá tó mọ̀ wá òun ló lè ṣe gbogbo ire fún wa. Bí a bá fẹ́ ríre ajé látọwọ́ elédùmarè náà ni àti gbogbo. tó mo rò wípé a ti ṣèyí tí elédùmarè rán wa lénìí fún tòní elédùmarè kó dẹ̀mí sí kó dá wa sí ká má kú kó òjijì ká jẹ́ kó yálé wa. Ọ̀sẹ̀ tá mú yìí ọ̀sẹ̀ ire ló máa jẹ́ fún gbogbo wa tọkọtọmọ táyà tẹbí tará tó bá nífẹ̀ẹ́ wa ní o ṣùgbọ́n àwọn tí ò bá nífẹ̀ẹ́ wa ilẹ̀ agbábọ̀dé nítorí tí àwọn ọmọ Ọlọ́run. bẹ́ẹ̀ ni tó ẹ̀yin ará ilé orúkọ tèmi kò yí padà bóyá ẹ ní ọ̀rọ̀ láti bá mi sọ lẹ́yìn ètò tí a ṣe yìí ẹ pè mí sórí 08061669007 àbí 08023688927 ìyẹ́dọ̀wọ́ yín náà ni ìyẹ́dọ̀là ìyẹ́dọ̀kìkì àfìyẹ́sọ̀là òkín ọlọ́jẹ̀yẹ bàbá wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. 08067496497 08067496497 èmi nìkan ni mo ní nọ́mbà yẹn o kọ́ ló má jẹ́ kíkó paná èdè báyìí. wọ́n láwọn nìkan làwọn ní gbogbo wa lájọ ní. Olódùmarè ló ń ṣe. àbí o tó ó tún dọjọ́ mi ọjọ́ ire ire o. bẹ́ẹ̀ni.